ìyá iṣẹ́ wo ló ṣe. Part ni mo ń ṣe sá. Car part, but for now mọ́tò mo ń wà sá. O kọ́ṣẹ́ car part. Bẹ́ẹ̀ ni sá. Níbo lo ti kọ́ṣẹ́. Ọ̀dọ̀ Ọ̀rọ̀bọ̀. Níbo nìyẹn. Sunday Jankara. Ní Jankara. Bẹ́ẹ̀ ni sá. Lẹ́kọ̀ọ́. Ṣùgbọ́n lọ́wọ́lọ́wọ́ báyìí iṣẹ́ wo ló ń ṣe. Lọ́wọ́lọ́wọ́ báyìí mọ́tò mo ń wà sá. Mọ́tò ló ń wà. Bẹ́ẹ̀ ni sá. Báyìí. Ìwọ tó mọ ọdún mélòó báyìí. 28 years sá. 28 years. Bẹ́ẹ̀ ni sá. Yà ọ̀rọ̀ ọmọ Àjọkẹ́ yìí báwo ló ṣe jẹ́. Àjọkẹ́ mo pàdé ẹ̀ ní lórí ìrìn. Sọ̀rọ̀ sókè. Mo pàdé Àjọkẹ́ ní lórí ìrìn ní ìyànà pàjá. Mo kí gbogbo ẹ̀yin olólùfẹ́ wa ní ìkànnì Ajára Màlífà TV pé ojú tẹ fi ń wọ̀wọ́ ní fún etí tẹ fi ń gbọ́wọ́ nídìí. A kò ní dolódì lẹ́yìn ara wa láṣẹ Èdùmàrè. A wá ní sá fúnra wa báyìí àní kú fọ́tàyọ̀ lágbára Ọlọ́run. Ẹ dákun dábọ̀ ṣe rí fọ́nà ibẹ̀ ṣe ń wò lọ yìí. Mo fẹ́ kí ẹ dákun nínú àánú Ọlọ́run. Mo máa ń sọ kinní kan pé ẹnikẹ́ni tí wọ́n bá nípa láti ṣèrànwọ́ lọ́wọ́ fún lẹ́nìkejì rẹ̀ tọ́jú rẹ̀. Tẹ́ ẹ bá gbàgbé ọ̀rọ̀ ọ̀dọ́bìnrin kan ọmọ kékeré kan tá a gbé léde tẹ́lẹ̀tẹ́lẹ̀ wípé inú ẹ̀ ń ṣàdédé ń gà tá à ń wá ọkọ ẹ̀ nígbà náà. Ẹ jẹ́ máa gbórí ìfẹ́ kan Olúbùrò TV pé wọ́n kú iṣẹ́ takuntakun. Wọ́n ti padà rí ọkọ ìyẹn ọ̀dọ́bìnrin náà tó sì ṣàlàyé nípa bí ìrìn àjò wọn bó ṣe jẹ́. Ọ̀rọ̀ rẹ̀ lẹ́nu ẹ̀ báyìí. Ẹ jọ̀ọ́ mo bẹ̀ wá mo rọ̀ wá ẹ bá mi pín fọ́rọ̀ yìí. Kò sí ohun tó kéré jù láti fún Àjọkẹ́ láti lè jẹ́ kí a dóòlà ẹ̀mí ẹ̀ pàápàá lórí ipò eléyìí tí ó wà. Láìpẹ́ láì jìnnà tó máa fi fọ́nrán bọ́ sí gbé kúrò níbi tí wọ́n sọ pé ó wà yìí. Wọ́n ṣe gbé kúrò bó tilẹ̀ jẹ́ pé Belenja ni ó láǹfààní láti fi wọ̀n yín nítorí ìjọba àkókò. Mo kí gbogbo yín lẹ́ẹ̀kan sí pé ẹ ṣe ẹ̀kú ìfẹ́. Ẹ máa bá wa bọ̀. Ẹ jọ̀ọ́ ẹ ṣoore kan fún wa. Ẹ bá wa share fọ́nrán yìí tó rà lè sọ alẹ́ rẹ́ni tó lè fẹ́ ṣe ọ̀dọ́bìnrin yìí lóore. Ẹ ṣé o, ẹ kú ìfẹ́. Ẹ̀yin ọmọ Nàìjíríà tẹ láǹfààní àti máa gbọ́ àwòwá káàkiri àgbáńlá ayé. Adúpẹ́ lọ́wọ́ Elédùmarè àti fojú gan ní Bíọ́dún o. Bíọ́dún lẹ̀ ń wò lójú fọ́nrán yìí. Kódà ń gbà rí Bíọ́dún ń sọ̀rọ̀ ilẹ̀kùn. Tẹ́ ẹ̀ bá gbàgbé ọmọ kékeré kan tó kọ rẹ̀ ń jẹ́ Àjọkẹ́ tá pé àwọn òbí rẹ̀ ń wá. Ọmọ bíbí ìlú Abẹ́òkúta ni tí bàbá wọn ti kú láti kékeré tí wọ́n tọ̀ ìyá wọn lọ sékòó àbí ká níyà wọn kó wọn lọ sékòó. Àjọkẹ́ ṣàlàyé wípé wọ́n lọ fòun lọ́sìn síbì kan tóun bá wọn taṣọ lóṣòdì kó tó di pé gbà wàhálà pọ̀ òun sá kúrò ńbẹ̀ òun pàdé Bíọ́dún náà lẹ̀ ń wò lójú móhùnmáwòrán yìí. Ẹ̀yà ọmọ Nàìjíríà tẹ láǹfààní àti máa wò wá ẹ dákun ẹ dábọ̀ ipò tí a padà bá Àjọkẹ́ lẹ́yìn tí a fọ̀rọ̀ wá Bíọ́dún lẹ́nu wò ipò tó bà ní lẹ́rù púpọ̀ ni. Gbogbo ẹ̀yin abiyamọ ayé gbogbo ẹ̀yin ẹlẹ́yin ijó àánú láṣẹ Èdùmàrè ẹ̀ ní fojú sunkún ọmọ. Láṣẹ Èdùmàrè Ọlọ́run ó bá yín tọ́mọ yín yóò bá yín wo ọmọ yín. Ọ̀tọ̀ ní kéèyàn ọmọ ọtọ́mọ ọ̀tọ̀ ní kọ́lọ́run wo ọmọ kọ́lọ́run bá yàn tọ́ àwọn ọmọ ẹ̀ sójú ọ̀nà. Elédùmarè yóò bá yín tọ́ àwọn ọmọ yín sójú ọ̀nà àwọn ọmọ yín ò ní ṣìrìn wọn ò ní ṣìṣe wọn ò ní ṣẹ̀ṣẹ̀ gbé. Ẹ dákun ẹ dábọ̀ ẹ bá ní dóòlà ẹ̀mí Àjọkẹ́. Bíọ́dún sọ̀rọ̀ ilẹ̀kùn ó dá àwọn àyè kan Bíọ́dún fúnra rẹ̀ bú sí gbé pé òun ò mọ̀ pé àìsàn tí ń ṣọmọ yìí òun ò mọ̀ pé yóò padà wá le tó yìí àìrí kan ṣe kan ló jẹ́ kóun mọ̀ ọ̀sá káàkiri. Lẹ́yìn tá a fọ̀rọ̀ jómi tó rọ̀ pẹ̀lú Bíọ́dún tó ṣàlàyé gbogbo báwọn ti ṣe jọ rìnrìn àjò a padà tún dọ́dọ̀ Àjọkẹ́ ń bi wọ́n gbé sí. Àlàáfíà ò jẹ́ fọmọ yìí rárá inú ìnira lọmọ yìí wà kódà kàkà kéwé àgbọ̀n ó dẹ̀ kókó ní ń le sí. Àjọkẹ́ lẹ̀ ń wò lójú fọ́nrán yìí ẹ dákun ẹ dábọ̀ ẹ bá ní dóòlà ẹ̀mí Àjọkẹ́. báwo lọ ṣe ṣe báyìí. ẹ dákun ẹ dábọ̀ ẹ̀yin abiyamọ gbogbo ẹ̀yin onínú dídùn ọlọ́rẹ gbogbo ẹ̀yin abiyamọ táyìn náà nígbàgbọ́ pé ẹ jèrè àwọn ọmọ yín iṣẹ́ ọmọ ó jìnnà fún yín jẹ. Ẹ dákun ẹ dábọ̀ ẹ bá ní ran Àjọkẹ́ lọ́wọ́ ẹ ti ara Àjọkẹ́ sin Ọlọ́run. Bàbá ní àwọn wo gbogbo ìrìn tí Àjọkẹ́ àti Bíọ́dún tí wọ́n jọ rìn gbogbo rẹ̀ èèyàn lè fẹ́ máa wò pé bí ohun ojú ń wá lójú rí ṣùgbọ́n ẹ dákun ẹ dábọ̀ ẹ má jà á wò bẹ́ẹ̀ ẹ já dóòlà ẹ̀mí Àjọkẹ́ kọ́mọ ẹ má bà ilé yìí rìn. báwo lọ ṣe ṣe báyìí.
àwọn details àwọn nǹkan tẹ́ fi nǹkan ránṣẹ́ sí tẹ́ fi ṣe gbogbo rẹ̀ ó ń bẹ lójú fọ́nrán yìí. Kódà bá a ti ń sọ̀rọ̀ yìí òní Wednesday on the 5 àbí tó wá máa di ọ̀la Thursday Àjọkẹ́ gbọ́dọ̀ dé FMC nílùú Abẹ́òkúta. Bàbá kú òǹbí á dé ilé ìwòsàn FMC á ra àwọn lọ́gàá ń bẹ̀ á sì bá wọn sọ̀rọ̀. Ẹgbọ́n tí Bíọ́dún fúnra rẹ̀ ẹgbọ́n tó wí ńgbà tí àfọ̀rọ̀jù tó rọrọ̀ pẹ̀lú rẹ̀. Ibi tẹ́ ẹ̀ ń wò yìí àdúgbò kìnìlẹ̀ ń wò yìí Àgòrò abánikọ́lé pipeline ní Sango náà lẹ́ ń wò yìí. Ibi ojú orin lẹ́ ń wò yìí ìkọjá rẹ̀ lọ́hùn láti lọ rí Àjọkẹ́ bí wọ́n gbé sí kò dáa rárá. Àgbèdè Abẹ́òkúta lọ́la ẹgbọ́n tí Bíọ́dún bá wa sọ nígbà tá a fọ̀rọ̀jù tó rọrọ̀ pẹ̀lú rẹ̀. Abíọ́dún bẹ́ẹ̀ sà. Abíọ́dún kí ni? Musbah. Bíọ́dún Musbah. Ògúndípẹ̀. Ṣé Bíọ́dún Musbah ni àbí Bíọ́dún Ògúndípẹ̀? Ògúndípẹ̀ ní dádì mi. Ògúndípẹ̀. Ògúndípẹ̀. Jẹ́ Musbah bẹ́ẹ̀ sà. Ẹ́ bẹ́ẹ̀ sà. now ọmọ ìlú wo ni wọ́n báyìí? Ìbàdàn. Ìbàdàn. Ìyá iṣẹ́ wo ló ṣe? Pátì ni mo ń ṣe sà. Car part. But for now mọ́tò mo ń wà sà. O kọ́ṣẹ́ car part? Bẹ́ẹ̀ sà. Níbo lo ti kọ́ṣẹ́? Ọ̀dọ̀ Ọ̀rọ̀bọ̀. Níbo nìyẹn? Sunday Jankara. Ní Jàǹkárà Bẹ́ẹ̀ sà. lẹ́kọ̀ọ́. Ṣùgbọ́n lọ́wọ́lọ́wọ́ báyìí iṣẹ́ wo ló ń ṣe? Lọ́wọ́lọ́wọ́ báyìí mọ́tò mo ń wà sà. Mọ́tò ló ń wà Bẹ́ẹ̀ sà. báyìí. Ìwọ tó mọ ọdún mélòó báyìí? 28 years sà. 28 years. Bẹ́ẹ̀ sà. Yà ọ̀rọ̀ ọmọ Àjọkẹ́ yìí báwo ló ṣe jẹ́? Àjọkẹ́ mo pàdé ẹ̀ ní lórí ìrìn. Sọ̀rọ̀ sókè. Mo pàdé Àjọkẹ́ ní lórí ìrìn ní ìyànà pàjá. Ìgbà tí mo dẹ̀ pàdé ẹ̀ mo dẹ̀ bá sọ̀rọ̀. Àjọbára wa sọ̀rọ̀. Níbo ló pé òun lọ nígbà tó pàdé ẹ̀? Ó ní òun lọ sí Ṣódì. Ok. Mo dẹ̀ ní ó dà báwo la ẹ máa rí báwo la ẹ máa ṣe. Ó dẹ̀ ní òun máa padà wá wò mí ní ìyànà pàjá. Ó dẹ̀ lọ sí Ṣódì. Ìjọ́ kejì ó padà wá wò mí ní ìyànà pàjá. Ìgbà tí kò rí mi ní ìyànà pàjá ó dúró ẹni tí mo use mọ́ ní ìyànà pàjá ó dúró sọ́dọ̀ ẹ̀. So ìyẹn ló ti wá pè mí pé Àjọkẹ́ ti wà ní ọ̀dọ̀ àwọn ní ìyànà pàjá pé kí n wá. Mo dẹ̀ dé ìyànà pàjá. Ìgbà tí mo dé ìyànà pàjá tí mo rí èmi àtẹ́jẹ́jọ́ sọ̀rọ̀. Ìgbà tẹ́jẹ́jọ́ sọ̀rọ̀ mo béèrè àwọn family ẹ̀ náà mo béèrè lọ́wọ́ ẹ̀. Ó ní àwọn family. Àwọn ọ̀rọ̀ wo lẹjọ sọ? Ó ní àwọn family òun bọ̀ òun. Kó tó di pé family ó lẹjọ sọ̀rọ̀ àwọn ọ̀rọ̀ wo lẹjọ sọ? Àwọn ọ̀rọ̀ pé a fẹ́ fẹ́ra a fẹ́ ṣe gbá a fẹ́ ṣàrọ̀ gbọ̀n òun lèmi àtẹ́jọ́ sọ. Ok. Pé mo like pé mo nífẹ̀ẹ́ pé mo fẹ́ fẹ́. Ó dẹ̀ accept. Ìgbà tó dẹ̀ accept fún mi mo dẹ̀ béèrè lọ́wọ́ ẹ̀ níbo làwọn parent ẹ̀ wà. Ó ní Abẹ́òkúta. Okay, ṣé o ní nọ́mbà mọ́mì ẹ̀ lọ́wọ́? Ṣé o ní nọ́mbà dádì ẹ̀ lọ́wọ́? Ó ní dádì òun ti kú. Ṣé o ní nọ́mbà mọ́mì ẹ̀ lọ́wọ́? Ó ní rárá òun ò ní nọ́mbà mọ́mì òun lọ́wọ́. Ó wá fún mi ní nọ́mbà baálẹ̀. Ó ní àwọn ní ọ̀kan tó ń jẹ́ baálẹ̀. Nọ́mbà baálẹ̀ mo pe baálẹ̀ tí bá pe baálẹ̀ á ní àwọn ò gbọ́ nǹkan tí mi ń sọ. Máa gbé fún Àjọkẹ́ náà fúnra rẹ̀ pé kó pe baálẹ̀ yẹn kó explain ọ̀rọ̀. Ta ni baálẹ̀? Báwo ló sọ pé baálẹ̀ jẹ́ sóun? Ó ní bàbá dádì òun àbí nǹkan kan ló pe baálẹ̀ yẹn fún mi. Baálẹ̀ yẹn dẹ̀ máa ń pè. Ìgbà táyà ò dẹ̀ yá ní ọjọ́ mẹ́ta yìí náà tó jẹ́ pé kìíní. Fọ̀rọ̀ pé ara ọ̀yà lẹ́jọ́ mẹ́ta yìí sílẹ̀. Nígbà tó pàdé Àjọkẹ́ yẹn ẹ̀mí tó ti rí Àjọkẹ́ ó ní ó máa ń wá láti Òṣòdì. Bẹ́ẹ̀ sà. Níbo ló pé òun ń gbé lóṣòdì? Iṣẹ́ kí ló sọ pé òun ń ṣe lóṣòdì? Ó ní àǹtí òun kan wà lóṣòdì. Gbọ́dọ̀ àǹtí òun yẹn lòun máa ń lọ lóṣòdì. Gbọ́dọ̀ máa lọ lóṣòdì. Bẹ́ẹ̀. Èyí tí wọ́n sọ yìí sìn ní ìgbà yẹn èrè tó rí ọmọ yẹn ń gbà yẹn ọmọ yẹn á tó ọmọ ọdún mélòó ń gbà yẹn? Ìgbà tí mo béèrè ìjẹ́ lọ́wọ́ mi 15 years ló pé fún mi sà. Nígbà yẹn fún mi sà. Ètò ń sọ yín tó ọdún mélòó tó ti pàdé ẹ̀? Tí mo ń sọ yìí tí ó bá tẹ̀ wọ bóyá 2 years bá. 2 years báyìí. Bẹ́ẹ̀ sà. So yẹ túmọ̀ sí pé Àjọkẹ́ ẹjọ́ wà fún ọdún méjì ni. Bẹ́ẹ̀ sà. Ok, tí o bá mọ̀ àbí o dẹ̀ mọ̀ tó kàn fẹ́ máa pa irọ́ nígbà tó pàdé ọmọ yẹn wà níbi age 12 and 13 between 12 and 13 because Àjọkẹ́ ọmọ 15 years ní báyìí. Ọjà kí ló wá ṣẹlẹ̀ lẹ́yìn ẹ̀ ń bolo mú ọmọ yẹn lọ? Ìgbàdá mo ní ó ní ibo mo ń gbé mo ní mò ń escort pẹ̀lú dádì mi ni. Ó dẹ̀ ní ó yá pé kò sí wàhálà pé ká máa lọ sí ọ̀dọ̀ Fáyẹmí.
ọ̀dọ̀ palẹ̀ mi lèmi àti ẹ̀ wà. èrò náà ń pè ní palẹ̀. ọ̀dọ̀ dáàdì mi. ṣé dáàdì náà ń pè ní palẹ̀? irú èdè wo ni palẹ̀ yẹn? no ẹ má bínú kọ, irú èdè wo ni èdè palẹ̀? Yorùbá náà ní sà. Yorùbá ni wọ́n ń pè yàn ní palẹ̀ nínú slang. ok máa gbọ́ máa sọ̀rọ̀ ẹ lọ́mọ ń gbọ́ ẹ wá dọ̀rọ̀ dáàdì ẹ. àṣà àdọ̀rọ̀ dáàdì mi èmi àtẹ̀jọ́ wà ń bẹ̀ fọ èmi ìzínà bíi 2 months 3 months la fi wà ń bẹ̀ kí bàbá náà tó bínú pé níbo mo ti rí Àjọkẹ́ pé ká kúrò lọ́dọ̀ àwọn bàtà jẹ́ kúrò lọ́dọ̀ wọn ọ̀dọ̀ mọ́ èmi mo lọ. níbo lọ̀rọ̀ dáàdì ẹ tẹ́jọ́ wà yẹn? Ìjókòó ń bíbá yìí. níjókòó mi báyìí náà ni. ọ̀dọ̀ mọ́mí ẹ̀ ń kọ́ bọ̀ lọ́dọ̀ mọ́mí ẹ̀. ọ̀dọ̀ mọ́ èmi ní ṣáìdì last bus stop. last bus stop. last bus stop ló ń pè bẹ́ẹ̀. ní ṣáìdì Ajégúnlẹ̀. ṣáìdì Ajégúnlẹ̀. ó ní ẹ lò bí 2-3 months lọ́dọ̀ bàbá bẹ́ẹ̀. bó tẹ̀ jẹ́ pé ọmọ yẹn sọ pé bí oṣù 5 sí 6 làwọn ló ń bẹ̀ lẹ́jọ́ ló ń bẹ̀ good and fine. ẹ̀rọ ọ̀dọ̀ mọ́mí tẹ́ dé kí ló wá ṣẹlẹ̀? ọ̀dọ̀ mọ́ èmi ìbẹ̀rẹ̀ á wà títí pàtó yá mọ́ èmi náà bínú wọ́n ní èmi àtàjọkẹ́ pé a lè máa stay sọ́dọ̀ àwọn pé a lè máa gbé lọ́dọ̀ àwọn lọ́ba ìpín ṣe mọ̀ pé ilé ọkọ ni àwọn wà. wọ́n kọ́ fìgbà kan lémi àti ẹ̀ kúrò lọ́dọ̀ wọn gbogbo ìgbà tó lémi àti ẹ̀ kúrò lọ́dọ̀ wọn wọ́n á sọ fún Àjọkẹ́ mo ní ìṣòro pé mọ́ èmi ó ti di wàhálà báyìí tó ń pé mọ́ èmi ti hate mi dáàdì náà ti lé mi kúrò ní ọ̀dọ̀ wọn kí ló wá fẹ́ ká ṣe báyìí. ó ti lóyún gbà yẹn? kò tí ì lóyún gbà yẹn mo wá ní ó dà pé iṣẹ́ tèmi náà fẹ́ stay. ìfún ní ọ̀dọ̀ bàbá kò tí ì lóyún tàbí kúrò ń bẹ̀? kò tí ì lóyún tàbí kúrò ń bẹ̀. ok ọ̀dọ̀ mọ́ èmi náà kò lóyún tàbí kúrò ń bẹ̀. ok mo ṣáà sọ pé Àjọkẹ́ ó ṣáà pẹ́ ní tèmi ti dàrú báyìí mo ṣáà fẹ́ lé ní ọ̀dọ̀ mi ní táìmù yẹn ó ṣáà sọ pé òun lọ sí Òṣòdì ìgbà tó lọ sí Òṣòdì tó dé láti Òṣòdì ló di pé ó sọ fún mi pé òun lóyún oyún dúró sí ara òun àgbàdo gan ló ti wá bá mi níbi tí mo sọ fún yín pé mo ti ń ṣe. ìwà tẹ kó ọ̀dọ̀ mọ́mí ẹ yẹn níbo lẹjọ lọ ń gbé? àgbàdo la wà. ṣáìdì ibo lágbàdo? àgbàdo gangan ní kí ló ń porúkọ yìí báyìí níbi tó ti ń wọ mọ́tò Òṣòdì abúlé Ẹ̀gbá. ṣé o rẹ́ǹtì lé síbẹ̀ ni? mo ń escort lọ́dọ̀ yàn bẹ́ẹ̀ ni. ẹ just cut ń bẹ́ẹ̀ náà ni? bẹ́ẹ̀ ni mà bẹ́ẹ̀ ni sà. ok bàbá dẹ gbé bẹ́ẹ̀ for a main time mo fi sọ fún pé kó máa lọ ìgbà tó Àjọkẹ́ dẹ̀ lọ tó dẹ̀ padà wá ó sọ fún mi pé òun ti lóyún pé oyún ti wà lára òun nìkan lẹ́sẹ̀kẹsẹ̀ dẹ̀ mo pé Màlẹ́mí dẹ̀ ní pé ká máa bọ̀ bàtà rẹ̀ dọ́dọ̀ Màlẹ́mí confam pé oyún wà lára ẹ̀ tó tọ́ so gbogbo ìyẹn àyè tún bẹ̀rẹ̀ sí gbogbo ìyẹn nìyẹn pé Àjọkẹ́ èmi dẹ̀rẹ̀ tí má ti jáde láàárọ̀ bẹ́ẹ̀ ó ti dalẹ̀ kí n tó wá sí ilé tí má jáde bẹ́ẹ̀ ó dalẹ̀ kí n tó wá sí ilé Àjọkẹ́ fi bímọ. níbo ló bímọ sí? ọ̀dọ̀ mọ́ ẹ̀mí. ṣé hospital lẹ gbé lọ ní àbíbo lẹ gbé lọ? ó ní ilé alágbo lẹ gbé òun lọ. ibẹ̀ yẹn náà ilé alágbo ọmọ. ilé alágbo bíi hospital náà ni wọ́n máa.